gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń bẹ lu wò àbùkù ń bọ̀ ó tiẹ̀ ti dé tán ni tẹ́ ẹ bá tètè jíde kẹ́ ẹ mọ́ ọmọ yìí so. níbo ni rábítà àbí wúlò àbáwò ti ń yẹ mufti kò síbẹ̀ ní àgbáyé àfi lágége àtàwọn bàbá rábítà. bíláì nílá àbùkù tẹ́ kẹ́ nílùú kò ní máa ń gbé báyìí lọ́mọ bíláì nílá wà. tí rábítà bá fẹ́ pẹ́ra rẹ̀ pé òun lídìí ilẹ̀ Yorùbá o ẹ lè jẹ́ mufti tí ó jẹ̀ sí à. ẹni wọ́n ẹsẹ̀ ní àpálẹ̀ mufti sùlù wọ́n ẹsẹ̀ ní àpálẹ̀ lérí ibú ọmọ ni kí ló jánu gbàgà bàbá wa ìmáàmù Òṣogbo tó dẹ́ka àwọn ni ìmáàmù fún gbogbo Ọ̀ṣun state kí ọmọ mufti sùn lórí burúkú yìí kọ́ máa sọ wípé ní bàbá yẹpẹrẹ ni wọ́n tó bá dó déédéé ni mo fọlọ́ múra sí gbogbo ìyà tí ń jẹ mẹ́ríkàsì gbogbo ìyà tí ń jẹ mẹ́ríkàsì kò ní tọ́ sí wọn alákùnrin ni wá gbogbo àwọn ìkọ́lá àìsí ìrada àwọn gẹ́gẹ́ la kó yà ń jẹ mẹ́ríkàsì àní ti ju anybody torí wípé ní àìdọ́ nílẹ̀ Yorùbá ni wèrè abugijẹ mufilisu ìlú wo yẹn orí rẹ̀ ti dàrú torí Yorùbá dàrú ni òní máa da sáfù mùsùlùmí ilẹ̀ Yorùbá rú òní máa da sáfù àwùjọ àwọn àgbàlagbà àwọn àìmọ̀ nílẹ̀ Yorùbá òní máa dàrú àwọn alábàáṣọ ẹgbẹ́ ní al-inzar qabla al-iqab ìkìlọ̀ ní kò máa ń ṣáájú ṣùgbọ́n mẹ́sẹ̀jì ń lọ sọ́dọ̀ gbogbo ìlú wo ń tó kọ́kọ́ ṣẹlẹ̀ tó kọjá ọ̀tá bá ní ọ̀tá lọ́kọ lórí ọ̀rọ̀ àti bàbá Mudirul Markaz fọwọ́ kéde mufti ilẹ̀ Yorùbá tí ń lọ kọ ọdún méjì báyìí nísìnyí mufti sùlù lọ jáde ló ti wípé ní ó bẹ̀rẹ̀ sí ní sọ̀kò ọ̀rọ̀ sí bàbá Sheikh Adam kó tó di pé ní bàbá Mudirul Markaz padà wá sọ òkò ọ̀rọ̀ ògúlùntú tí ń ṣe bàbá oko tí wọ́n sọ sí ìlú wo di sí apá rẹ̀ ọ̀tán lé àmì apá rẹ̀ ọ̀tán lọ́dọ̀ àwọn àgbàgbà wo àtàwọn àfáà tí wọ́n tó déédéé nílùú wo apá ọ̀rọ̀ tí bàbá Mudirul sọ apá yẹn ti sàn ṣùgbọ́n ọlá wípé ní wọn ò tẹ̀lé àyà Kùránì tí ọlọ́sọ̀kà ìfẹ́ nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam wípé ní wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa àwọn àgbààgbà lúwo wọn ò practice àyà yẹn atal an títí fi ti sin wọn ò practice àyà yẹn wọn ò bẹ̀rù fìtínà tọ́já pé tó bá ti dé kò ní ma lórí ẹni tọ́já fìtínà yẹn kalẹ̀ yóò káàkiri gbogbo ayé ni ìsìn ìrúnà wàhálà yẹn pẹ̀lú ọ̀rọ̀ àlùfàǹṣá ọ̀rọ̀ burúkú tó sọ sí gbogbo àwọn ìmáàmù nílẹ̀ Yorùbá ètò wa pàtàkì jù ní ìtọ́sí bàbá Sheikh Adam rahimahullahu rahmatan wasi'a gbogbo wa sì dákẹ́ nílùú wo a fi ń wo bẹ́ẹ̀ kankan ṣẹlẹ̀ ya subhanallah ogun ńlá ni ọ̀rọ̀ tí mufilisu lù wó sọ yẹn ọmọ eléri bú yẹn ọmọ òfò yẹn aláyà tìpolo tó sọ yẹn ẹ rò pé báyọ̀ lásán ni afá ní eérú ó bo iná lójú àwọn èèyàn wá rò pé eérú nìkan ni tádẹ́gùn bá ti wá fẹ́ yọ padà àwọn èèyàn mọ̀ pé iná ń bẹ láàrin afá wa ní ìzálẹ́mí yá ti fàá òkàlà òkọ̀ wì gbogbo àwọn onílàákà yìí nílùú wo gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílùú wo àwọn onímọ̀ nílùú wo ìzálẹ́mí yá ti fàá tí wọn bá pètè pé mufilisu olórí burúkú ọmọ òfò ọmọ lásán èkejì ajá tí wọn bá tètè mú so mọ́lẹ̀ ntọ́fẹ́ ogun tọ́fẹ́ dálẹ̀ nílẹ̀ Yorùbá hùn yọ padà rí kọ̀ wá ní ma lórí ti ẹnìkan náà gbogbo ẹni bàbá wa àgbà nílé àmì ẹ pé ẹ jáde ẹ sọ fún ọmọ yìí pé nítọ̀ kọ́ má bu àfa àláàfà mọ́ ọwọ́ gbàgbére kò lórí pé ń bú bàbá Mudirul Markaz ó ti wá sẹ́yìn lé gbogbo àwọn àhímọ̀ rábítà lókùn tí ń bú a sì dákẹ́ sí ń wọ́n gbogbo adákẹ́ àwọn ọ̀ràn ìpé tí ń ṣe dá wallahi tallahi ṣúná billahi lazi la ilaha illa huwa a ní tijú anybody torí wípé ní àìdọ́ nílẹ̀ Yorùbá ni ọmọ olórí ibú yìí àtòun àtàfà rẹ̀ wọn ò tó rábítà wọ́n sì ń bọ́ fi ṣe gbólé ó sì fi ń dóúnjẹ kọjá tó bá ń ṣe èrè ó ní jẹ́ kí ìwèrè rẹ̀ kọ́ mọ́ níbi tó wà ọwọ́ bá wèrè yẹn títí dọ́dọ̀ Sheikh Adam rahimahullahu rahmatan wasi'a bàbá lọ́dọ̀ rábítà lẹ̀ tí bàbá bá tiẹ̀ ní nǹkan míì tí wọ́n ṣe sílẹ̀ Yorùbá mọ́ Nasimu sọ̀rọ̀ tíra yìí tí mo mú dání gbogbo lẹ̀ Yorùbá tó fi dórí àwọn àrọ́ ọmọdọ́mọdọ́mọ lẹ̀ Yorùbá àlẹ́ ẹ̀sẹ̀ tíra yìí tán ẹ̀sẹ̀ tíra Nasimu sọ̀rọ̀ àlẹ́ sẹ́tọ́ fi Sheikh Adam bàbá wa dá rábítà lẹ̀ ọmọ olórí burúkú ìwà ń rọ́bì sí rábítà ìwà ń yẹ̀yẹ́ rábítà ó ní wọn wúlò wọn ò ní wúlò kankan ní ayé sábà bó ti bú Sheikh Adam wípé bàbá ò nítumọ̀ wọn ò wúlò ní ayé ẹ wá ní ká fi àfa àti ẹ̀lẹ́ a ṣe fi àfa ìlérí ibú tó kọ́ ọmọ kéwòfò tó yẹpẹrẹ Sheikh Adam pẹ̀lú bàbá fi oògùn ojú wọn ẹ̀mí wọn àlàáfíà wọn gbogbo agbára tí wọ́n ní wọ́n fi dá rábítà lẹ̀ pẹ̀lú gbogbo àwọn afáàlẹ̀ Yorùbá wọ́n ná wàhálà wọ́n ná dààmú wọ́n ná àbùkù wọ́n ná ìyẹpẹrẹ tó ẹgbẹ́ ní tí bàbá Mudirul Markaz bá ń sọ ìtàn mẹ́sẹ̀ rábítà kalẹ̀ àánú Sheikh Adam ó sì máa ṣe yàn òun lọ́mọ òfò yìí tó dá sí pé ní àáfàá rẹ̀ kò ní kẹ̀kẹ́ sẹ́nu ayé o
àfa ọmọ eléri ibú yìí Muflisu Luwo yìí àfa rẹ̀ ìjọ oníjọ lójí o ìjọ àfa àkúta ní àfa eléri burúkú lójí o kọjá kẹkẹlẹ o ìlú kéde tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ìwò tẹ́gbẹ̀ ní kúta àfa tí ń bẹ bẹ́ẹ̀ ló ní ìjọ wọn o ìjọ tó ń sọ di ìfisàdù dín nísìnyí o tí wọ́n fi da ogun lẹ́yìn wá wò torí pé ní ń bú àfa wa ń bú Sheikh Adam ètò ti bú wọn kọjá gbàtí òun lẹ́nu kankan sí ní káyì ló tẹ́kẹ́ fún òròkún náà nífi sọ pé ní rábítà kò wúlò kò nítumọ̀ nú ayé ó láwọn àfa àti ọmọ mẹ́ wọ́n gbọ́ olórí wọn ti dàrú ó ní wọn láṣẹ lẹ́nu gbogbo á sì dákẹ́ á sì ń wòran lọ́wọ́ dùn mí fáwọn àfa mi tí wọ́n ń gbà níyànjú wọ́n á máa sọ pé ní bàbá wa Muflisu olórí ibú bàbá Muflisu wọ́n máa pẹ̀tù fún èèyàn yẹ̀yẹ́ àfa yẹn yín pẹ̀tù fún abá àtọ́jà ní Shamsuddin tí wọ́n sọ̀rọ̀ yẹn mo kí wọn ṣùgbọ́n ẹni wọ́n ẹsẹ̀ ní àpálẹ̀ Muflisu Luwo ẹsẹ̀ ní àpálẹ̀ lérí ibú ọmọ ni kí lọ yalu gbàgà bàbá wa ìmáàmù Òṣogbo tó dẹ́ka àwọn ní ìmáàmù fún gbogbo Ọ̀ṣun state kí ọmọ Muflisu olórí burúkú yìí kọ́ máa sọ pé ní bàbá yẹpẹrẹ ni wọ́n kọ́ ọmọ Muflisu Luwo yẹn wọ́n sọ pé bàbá yẹpẹrẹ ni bàbá wa bàbá wa ní ọ̀sán nílùú Òṣogbo tó dẹ́ sí pé ní Ọ̀ṣun state tó wà bàbá òun jẹ́ olórí gbogbo ìmáàmù bẹ̀ ọ yẹpẹrẹ bàbá yóò bú bàbá yìí tó tẹ̀jẹ́ pé ní àárọ̀ ọmọ kí bàbá kankan kí wọ́n jáde wọ́n sọ pé ní bàbá wa ń bẹ bí ìwúyè bàbá wa fọwọ́ sí àárín wọn jáde bàbá ìmáàmù ìlú Òṣogbo wájà tí ò níyàn ẹntì ẹ̀ lè bú lábùgbé ẹntì ẹ̀ lè yẹpẹrẹ ni Muflisu wo lọ yẹpẹrẹ bàbá ìmáàmù Òṣogbo ó tún kọ́ mẹ́gàdà ó tún bọ́ sórí bàbá ìmáàmù Ìbàdàn ànímọ̀ṣẹ́ ahun bàbá ìmáàmù Ìbàdàn bọ́sọ̀ kékeré ó ní wọn ò nítumọ̀ kéèyàn lálù gbàgà bọ́sọ̀ pé bàbá ìmáàmù Ìbàdàn ò nítumọ̀ náà ayé gbogbo àwọn ọmọdé àtijọ́ ọmọ Ìbàdàn àti ìdákẹ́ àti wòran tó bá já sí pé ní ọ̀rọ̀ kan bá jẹ́ lọ́dọ̀ bàbá Mudiru Markaz àwọn àgbẹ̀nà kárí sẹ́ni pé ní ọmọ àlè ní gbogbo ọmọ tí wọ́n bú bàbá rẹ̀ tó bá jákẹ́ ó bó ti jẹ́ pé bàbá ìmáàmù Ìbàdàn ó ní wọn òwúlò wọn nítumọ̀ ìjòkó tó wá jókòó ìjòkó ránù ní ìjòkó fọ́ ní ẹjẹ́ kó ní ọ̀tẹ̀ ọ̀dá ogun alátàdà rọ̀mẹ́dì wà ní ìdánilárì ogun lẹ́yìn fẹ́dálẹ̀ àwọn àfáà rẹ̀ lérí ibú náà wọ́n bẹ̀bẹ̀ o gbogbo àwọn ilé àmì náà bẹ̀bẹ̀ o wọ́n dákẹ́ ogun ọ̀rọ̀ ni o kò sẹ́ni bọ̀dì tó lè jáde pé ah ìwọ ọmọ yìí má dàlú máa wà lórí má dà ìlú máa wà lórí gbogbo wọn dákẹ́ ó sàkọ́kọ́ ó sàkejì ó sàkẹta bàbá Mudiru Markaz sọ̀rọ̀ kankan adáwọlá yàtọ̀ ọ̀dà bàbá dákẹ́ ibi tọ́rọ̀ ti ń bọ̀ tí wàá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wa nìkọ́ bànú ọmọ lórí burúkú ìtúbọ̀ sí Ogun State gbogbo àwọn bàbá ìmáàmù Ìjẹ̀bú tó dẹ́gbà pẹ̀lú Sheikh Adam ní wọ́n tẹ̀sí wàhálà tẹ̀sí alábìtà ilẹ̀ ọmọ yìí ní ìjòkó wọn òwúlò ọmọ lórí burúkú yìí ó ní wọn ò nítumọ̀ ó ní ìranù ni wọ́n bá káàkiri ó lẹ́yìn òfò ni wọ́n ó lẹ́yìn àdánù ni wọ́n ìmáàmù Ogun State bó ṣe láàyè bàbá náà nu ìmáàmù Èkó bó ṣe yẹpẹrẹ wọn náà nu ìmáàmù Ondo ó ní orí wọn pé ó ní wọn láṣẹ lẹ́nu ó ní èèyàn yẹpẹrẹ ni wọ́n ní tí wọ́n ṣe yẹ kò nítumọ̀ wọ́n kàn jókòó ránù síbẹ̀ ni sẹ́ni nǹkan mẹ́rin torí pé ní wọn ò mọ implication ti ń sọ ìlú wo yìí gangan tẹ́ bá ń sọ yìí ṣé bí iṣẹ́ jálàbí ni wọ́n fi tẹ̀lú wo ní Islam fi dé lu wo iṣẹ́ jálàbí ni torí wípé ní ìlú tí wọ́n gbé ní ìlú tí mẹ́ni kàkàrà ìwọ ìlú ibẹ̀ ni àwọn kíní wà àwọn tí wọ́n jẹ́ àfáàjọ náà kó tó di pé ní ọba àlúwo ó ní pé ní òun bímọ ọmọ ń kú àbíkú dà láàmú ló fi lọ bá àwọn àfáàwọn pé ẹ dákun ẹ bá mi ṣiṣẹ́ ẹsẹ̀ jálàbí fún mi iṣẹ́ jálàbí ẹni wọ́n wá ṣe fún bàbá fún ọba òun ní wọ́n sọ fún lẹ́jẹ̀mú fún pẹ́tọ̀ ààbọ̀ iṣẹ́ jálàbí o tọmọ ó fi do fún ọ nílùú wọn ṣùgbọ́n ọmọ náà tó bá fi lè bí ọmọ náà tó bá jẹ́ ọkùnrin ọsọ ní Muhammadu ṣùgbọ́n tó bá jẹ́ obìnrin ọsọ ní Amina ọba fàmọ́ kọ̀ndíṣàn yẹn kó tó di pé ní alhamdulilayi ó bímọ ló fi jẹ́ Muhammadu lámúye lọ́ba tí ó rí ní Islam ti bẹ̀rẹ̀ so ìlú yẹn ni ọmọ olórí burúkú wá jáde ní wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àgbákò bá lù yìí gbogbo yín sì dákẹ́ sí wọn ẹ jáde sí o àfa àti wá ti di méjìlá yìí nísìn ń bú àfa wa number 1 Sheikh Adam rahimahullah torí ojú sílẹ̀ sí ti wọ́n àgbé dání ọyẹ yẹn wọn ó ní wọn nítumọ̀ ẹ wá ní ká pa àfa àti ẹ̀ lọ́wọ́ àwọn ẹlẹ́bọn ń bú wa àwọn ẹlẹ́bọn ń yẹ̀yẹ́ wa àwọn ẹlẹ́bọn ọ̀kàwà kúmọ́ sí pé ìjọba lórí bú ní ìyẹ̀lẹ̀ gbogbo àwọn ìmáàmù Yorùbá yìí tó ní wọn jẹ́ kankan wọn jẹ́ kankan ọ̀dàmọ́ kankan tó bá ti ẹ̀bú ìmáàmù lu yín tí ń ṣe lúwo tó ní èèyàn yẹpẹrẹ ni kò ní ìtumọ̀ nú ayé sí pé ẹ̀sìn ìjọba náà lu yín but ó fò fẹ́rẹ̀ ọbọ̀ sí gbogbo Ọ̀ṣun state bàbá olórí wa ṣáájú wa nínú ẹ̀sìn bàbá ìmáàmù nílùú Òṣogbo ọbọ̀ sọ lára wọn ọyẹyẹ wọn okun bẹ́ẹ̀ ọbọ̀ sí ìlú Ìbàdàn bàbá ọyẹyẹ wọn ọbọ̀ sọ lára wọn bàbá Mudiru Markaz ọyẹyẹ wọn sẹ́ẹ̀dá yé mọ̀ gbogbo wọn náà sì mọ̀ o ayé àkọ́rẹ́ sọ wípé ní ó ní fàtọ́tì ló lè kí ìtàbùkì àtàtẹ̀fì àìlà amúrìlà ẹni tó gbàgbére tó ya wèrè Kùránì ní ẹ̀bà àjà gbogbo àwọn àfa alábòsí gbogbo ẹni dákẹ́dá ìwọ̀n wòran tí èbá ṣe àfa wa Gáúsù tí wọ́n ń jáde tí wọ́n ń sàkíká ọmọ yìí má kó àgbákò bá lù wò má kó orí bú bá lù wò wọ́n ní ẹnìkan ṣoṣo ó ti lágbára ju gbogbo jàmáà lọ
táwọn fi orí ibú tí gbogbo táwọn fi ń sayọ̀yọ̀ eléyìí ẹja yọ ọ̀rọ̀ àṣọ bí àwọn àbùsùn ẹja yọ àbùsùn kò ní eléyìí bí ẹ bá ti yẹ ya àwọn bàbá wa ìmáàmù nílẹ̀ Yorùbá pé wọn jàmọ́ nǹkankan wọn jẹ́ nǹkankan kí ló kù mọ́ ó ti parí àjọ tó ti ń bú bàbá Mudu Markaz tí ń lẹ́yìn bàbá Mudu Markaz tí ó tó báyìí ibi tẹ́tù wa mọ̀ yìí pé ní kì í ṣe pé bóyá ó bú sàbẹ́ irọ́ ni o gbogbo àwọn mọ̀mọ́ ṣe wútúbà káàkiri nísìn wọn ò ní ṣe wútúbà pé ẹ má dàrú ẹ má fọ́ọ̀lù mọ́ wa lórí ẹ̀ nígbà wútúbà lẹ́nu wa láíláí sẹ́ẹ̀rí gbogbo ẹ̀yà fáìtẹ́ mẹ́rin wò àbùkù ń bọ̀ ó tiẹ̀ ti dé tán ni tẹ́ ẹ bá tètè jíjẹ́ kẹ́ ẹ mọ́ mọ́ yìí so bìlẹ̀ ní sáyà àbùkù tẹ́ kẹ́ nílùú kò ní mọ ẹgbẹ́ báyìí lọ́mọ bìlẹ̀ ní sáyà wà torí wípé ní tí gbogbo ibà kẹnu bò bí kò ní ṣe sọ fàkọ́tì ló lè ti dẹ̀bù kí ẹgbẹ́ ẹni tí ń kọjá ẹnu àlàyé bàjá abẹ́ ìlú tó bá ẹsẹ̀ oníṣẹ́ kàdámù sẹ̀wà téèyàn fi ń bú Sheikh Adam ó yẹ pẹrẹsẹ Sheikh Adam àbí kẹtí yẹ pẹrẹsẹ Sheikh Adam báyìí juwúdù Sheikh Adam tí wọ́n fi gbogbo ẹ̀mí wọn ṣe ẹ̀yin nìkọ́bà ẹ̀ tí wọ́n kó ti yẹ pẹrẹ rẹ̀ nìkọ́bà Ọ̀yọ́ state nìkọ́bà Ọ̀yọ́ kí là ń ṣe àwọn ilé ìbò sọ wípé ní prevention is better than cure al-wiqayatu khayrun min al-ilaj al-wiqayatu khayrun min al-ilaj kí ẹ tó lọ máa pẹ̀tù fún bàbá Mudu Markaz kí bàbá ẹ má bínú ẹ má ṣe sùúrù náà ni ẹ̀yin jáde sí ẹ bá olórí ibú ọmọ ìwí ìbẹ̀tọ̀ gbogbo àwọn nìkọ́bà Ọ̀yọ́ o ajáde o ìwọ ọmọ olórí ibú yìí ìwọ ọmọ òfò yìí à ń kìlọ̀ fún ọ o ṣé nìkọ́bà Ọ̀yọ́ ṣe àbí kọ̀ọ̀kan wa ṣé àwọn akọ́ni Sheikh Adam ń jà fún ni àwọn akọ́ni gbogbo àwọn bàbá yìí wọ́n ń jà fún ni níjọ́ ọ̀la jáde rí lọ́yọ́ gbogbo àwọn nìkọ́bà pé ṣé ní ìsìnkú ṣe ọ̀rọ̀ yìí pé ní bàbá Mudu wọ́n sọ àṣọ jù lélẹ́yìn ni àbí wọ́n bú sàbẹ́ àbí wọ́n ṣe kíní kan ní wọ́n tẹ̀ ń pa ọ̀rọ̀ wo ni bàbá Mudu ọ̀rọ̀ wo ni wọ́n dá ọ̀rọ̀ wo ni Sheikh Adam dá lórí pé wọ́n dá lábítà lẹ̀ tọ́mọ olórí burúkú yìí ti fi yẹ̀yẹ́ wọn gbogbo nìkọ́bà Ọ̀yọ́ gbogbo nìkọ́bà Ògùn state níjọ́ wo lẹ jáde rí gbogbo nìkọ́bà Ògùn state níjọ́ wo lẹ jáde rí pé àwa nìkọ́bà Ògùn state rẹ o ìwọ ọmọ burúkú tó ń bú àfáwà yìí tó ń yẹ̀yẹ́ àfáwà yìí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ẹ̀jáde kẹ́ẹ̀tì ẹ̀bá mọ̀ràn àbí kẹ́ẹ̀tì ẹ̀bá wí ṣé nìkọ́bà Ògùn state nìkọ́bà Èkó nìkọ́bà tó Markaz yìí ní Lagos state ṣe ẹsẹ̀ rí bá a ṣe pọ̀ tó tẹ́sí bá a pọ̀ bí bàbá Èṣùà àwa dákì ní ìdáwọ̀ àwọn Mudu Markaz nìkan tó bá ti wá sọ̀rọ̀ sí Markaz àbí ọ̀sọ̀ Sheikh Adam ṣé dákì tí wọ́n Mudu Markaz àti ìjáde kò sí nìkọ́bà kan tó fẹ́ jáde só sì dá bẹ́ẹ̀ sọ́mọ kéwure ni wá sọ́mọ kéwure ni wá lọ́wọ́ àfi kama parọ́ kama kọrin kama yin rárá wọ́n sì mọ bọ́sọ̀ lára àfáwa wọ́n mọ yẹ̀yẹ́ àfáwa lọ́mọ tẹ́nìkan kò bí táfà rẹ̀ tí ìlàbí tó ṣàyàmọ́ tí dára bí talẹ̀ tí wọ́n bọ́sọ̀ lára Sheikh Adam tó bá sẹ́wọ̀n jẹ́ tí ń yẹ̀yẹ́ sẹ́wọ̀n ó tún wọ́n fò gàdà ó yẹ̀yẹ́ gbogbo sí gbọ́n afáìlẹ̀ Yorùbá adẹ̀lájú kalẹ̀ báyìí àjẹmúra ṣùgbọ́n tó bá já sí pé ní ẹnìkan lọ́wọ́ fàbùkù kan wá àwa lóde àgbàlá ta ni tí Sheikh Adam ọba ní irú Sheikh Habib tó lè mọ bẹ̀rẹ̀ àdàmú lára wọn tó bá já sí pé àwọn ọmọ nǹkan méjì láyé tiwa gbogbo àwọn nìkọ́bà ni ìwọ̀nba ní tìlọ́rin mọ́ mbẹ́ ìwọ̀nba ní tìlọ́rin torí pé Ìlọrin ilẹ̀ wọn ò lè ṣẹlẹ̀ ìmọ̀ ilẹ̀ Yorùbá ilẹ̀ Ìbàdàn ò lè ṣẹlẹ̀ ìmọ̀ Ìlọrin ṣùgbọ́n bàbá Wazirul Markaz adamọ́lá yàtọ̀ wàdà wàdà bàbá nìkan ló mẹ́jọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni máa ń sọ́bu kùrùsíyù Waziru mo rò pé yàtọ̀ sí kùrùsíyù nìkọ́lá ìdé mi mọ̀ dáa nìkọ́lá mẹ́sẹ̀ láyé náà ní bẹ́ẹ̀ nìkọ́lá bàbá Mudu Markaz wọ́n pàtó fún wọn ẹ má bínú bàbá ẹ má bínú bàbá ẹ má bínú bàbá ẹ má bínú ìní ò rí nǹkan kan tó ṣẹlẹ̀ rí táwa gbọ́ pé nìkọ́lá bàbá gbé gbèsè báyìí ọmọ mélòó lọmọ olórí burúkú mélòó lọmọ olórí burúkú tí gbogbo nìkọ́lá bá dìde sí ọmọ yìí yàtọ̀ sáwọn arábítà nìkan tó ẹgbẹ́ arábítà gbogbo rẹ̀ wà lórí arábítà tí gbogbo nìkọ́lá bá dìde sí ọmọ olórí burúkú yìí yóò mọ̀ fún wọn jẹ́ kẹ̀kẹ́ nínú ayé àwọn ọmọ bàbá Mudu Markaz nìkan rẹ̀ gbogbo nìkọ́lá àti gbogbo alẹ́ kéwọ́ tó kù tó bẹ́ àlejò kéwọ́ lára nìkọ́lá à ń sàbòsí kọjá kẹ́tọ́ lọ kìlọ̀ fún yàn kẹ́tọ́ lọ bùyàn mọ́ràn pé ẹ má bínú bàbá ẹ má bínú yóò ti ní gbèsè kẹ́yìn wọn ti gbé ẹ ń wọ ọmọ burúkú náà ìsìn gbàgbọ́n kẹ́jẹ́ tí wọ́n ń sẹ́ra ẹ̀dí champion ẹja ronú o ẹ̀mí Sheikh Adam ní kò ní bá wa jà o bẹ́ẹ̀ lè bá jáde yóò sọ̀kọ̀rọ̀ Sheikh Adam pàmòjáde yóò sọ̀kọ̀rọ̀ Sheikh Adam láti ẹlẹ́pẹ̀lẹ́ tí bàbá Mudu fi yanjú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ má dẹ̀ ń jọ́sí nìkọ́lá olódìde ẹja bẹ̀rù Ọlọ́run àwọn nìkọ́lá ẹja ronú gbogbo nìkọ́lá tó Markaz yìí káàkiri gbogbo stéètì ńlẹ̀ Yorùbá àwa dáadáa bàbá Mudu Markaz kan ẹlẹ́mi bí wọ́n bú bàbá Mudu Markaz bẹ́ẹ̀ yẹ bàbá Mudu Markaz kọ̀ọ̀kan títí ẹni kọ́mọ fòfòfò káàkiri òde lásán ní tiẹ̀ tí gbogbo àwọn àgbàlagbà tẹ́mọ̀ lọ́ọ́ bẹ̀tẹ̀ àtàwọn àgbàgbà míì náà tí wọ́n tẹ́lẹ̀ tó pé tọ́lọ̀ bá ti dé àwọn àjáde social media ẹja máa ní sùúrù fúnra wa ẹja máa ṣe bẹ́ẹ̀ ẹja máa ṣàwó alábòsí ni yín alábòsí burúkú ni yín níjọ́ lẹ́yìn jáde rí tẹ́lẹ̀ nìkan tí ń gbàgbére tí ń kọjá ẹnu àlà kátó sọ pé àmọ́ dasọ̀rọ̀ àbámọ̀ pẹ̀tù sọ̀rọ̀ ẹ̀dá kù nítorí ṣe yọ ọ̀n kọjá ẹnu àlà nu àníṣe bí ó tún ní ṣiṣẹ́ náà lọ́dọ̀ olùkọ́ àgbákò yìí náà àwọn alẹ́ lákàgbádá bọ̀rùn lágbèláwà ní àtúndọ̀bẹ̀ náà nu àmójú àmọ́ra àmàbùkù ọ̀tá bàbá wa sẹ́nu pé àwọn olùkọ́ àgbákò yìí wọ́n fẹ́ràn bàbá Sheikh Adam ọlọ́lọ́mọ sàkárà àwọn fún Sheikh Adam lọ́ sàkárà Sheikh Adam lé wọn lórí wọ́n fẹ́ Sheikh Adam tí wọ́n fẹ́ Sheikh Adam ni níjọ́ ní lórí pé ìlú yẹn mú sí gbogbo ilẹ̀ Yorùbá ìlú rando àwọn
ẹnì kọ́ bá ìdáfọ̀ ẹ̀jẹ̀ ká ronú ń dáhùn sí yọ̀ọ̀dá wọ́n láyé lásìmù aburú gbà láǹṣẹ́ fúnlẹ̀ Yorùbá á sì sàbúrú fúnra wa ni ó yẹ olùbàbúrú mẹ́rin jẹ ní lábítà ó yẹ olùmẹ́jẹ bẹ́ẹ̀ gbogbo nìkọ́ bá àwọn nìkọ́ bá Oǹdó ni nìkọ́ bá Èkìtì ni kí ni bá lu wa tí wọ́n mọ̀ bọ́ àwọn ọmọ yẹ̀yà àwà ní voice kan kí ẹni tó jẹ́ bóyá speaker nìkọ́ bá Ọ̀ṣun state kọ́ wá jáde ṣùgbọ́n wọ́n kọ́ sí kúrú bẹ́ẹ̀ báwọn ọ̀gbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ ti ẹ̀ṣẹ̀lẹ̀ rárá limisiri haza yazubu lukọlibi min kamadin nǹkan náà fi lukọlibi isilamu wa imanun tí islam bá ń bẹ lọ́kà wa tá a jẹ́ markazi bí sẹ́kà dáhùn ṣe sọ wípé ní àwọn fọ́ọ̀mù akalẹ̀ ìsà ìdúlì nìdọ̀ kéde ìsà ìdú kama bá mọ̀ olùdíje káàkiri ayé káàmọ̀ tẹ̀lé àwọn fọ́ọ̀mù lambda tó bá gbàgbọ́ déédéé ni mo fọ́lọ́ múra sí gbogbo ìyà tí ń jẹ markazi gbogbo ìyà tí ń jẹ markazi kò ní tọ́ sí wọn alákùnrin ni wá gbogbo àwọn ìkọ́ba àìsí ìrada àwọn gẹ́gẹ́ la kó yà ìjẹ markazi ilé tó olórí ibú ọ̀rọ̀ dáǹsọ̀ yìí náà lọ́mọ òfò àdánù yìí lọ́mọ olùkọ́ àgbákò yìí táfà àjọ tẹ́lẹ̀ kan ẹgbẹ́ ìjọ níjọ lọ́lọ́jí ìjọ àfáàwà Usama ní Kúta òun gẹ́gẹ́ sọ ó ní kò sí ìlú tó dé kò sí ìletò kẹ́tọ́ dé tó ní bá markaz imma an yakuna imaman imma an yakuna mudiran lọ́mọ òfò gẹ́gẹ́ sọ bẹ́ẹ̀ ó sì ìtura fún bizalik àwọn alájú kalẹ̀ gbogbo nǹkan sì ń bàjẹ́ wọ́n ti fẹ́ nípa àwọn àwọn alágbára mélòó tabalika wò dáadáa àti olùkọ́ àgbákò àti gbogbo àwọn ọmọ rẹ̀ wọ́n ètò ọmọ ilé kéwù Sheikh Suglul rahima wula rahmatan wasi'a wọ́n ti àwọn lajì rẹ̀ rárá tábàjà sọ́nà mẹ́wàá wọ́n èkó 1% nínú ọmọ kéwù Sheikh Suglul rahima wula o kátó wá sọ ibẹ́ ní ilé kéwù bàbá lórílẹ̀ kátó sọ ibẹ́ ilé kéwù bàbá wa Sheikh Yahya Agboola mélòó làwọn burúkú tí wọ́n fọwọ́ nìkún yìí mélòó ni wọ́n tábàdó dédé bó ti jẹ́nu